fi ògo fún orúkọ Olúwa fún wákàtí dáradára tí ó tún mú wa pàdé lónìí yìí. A kú òpin ọ̀sẹ̀ òní. Ọlọ́run ọ̀run yóò bẹ́ẹ̀ kankan wa pàdé lórúkọ Jésù Kristi Olúwa wa. Eléyìí ni ó máa jẹ́ àṣekágbá ẹ̀kọ́ tí a ń gbéyẹ̀wò láti bí ọ̀sẹ̀ àbí oṣù díẹ̀ sẹ́yìn lórí pẹpẹ sí Ọlọ́run àìmọ̀. Èyí tí a sì máa fi kásẹ̀ rẹ̀ náà ni ọlá bíbọlá fún Ọlọ́run nínú ìwé Sámúẹ́lì kìíní orí kejì ẹsẹ̀ 30. First Samuel chapter 2 verses 30, 1 Samuel 2:30. Nítorí Olúwa Ọlọ́run Israẹli wípé èmi ti wí nítòótọ́ pé ilé rẹ àti ilé bàbá rẹ yóò máa níwájú mi títí láì. Ṣùgbọ́n nísinsìnyí Olúwa wípé kí a má rí àwọn tí ó bu ọlá fún mi èmi ó bu ọlá fún, àti àwọn tí kò kà mí sí lè a ó sì ṣe aláìkàsí. A rí pé tí a bá wo ohun tí Ọlọ́run jẹ́, Ọlọ́run sì ṣàlàyé, ẹni tó lè ṣàlàyé rẹ̀ sí àfi tí bí lè ṣàlàyé nípa rẹ̀, àfi ní tí ẹ̀mí Ọlọ́run bá tún fi hàn wá nípa Ọlọ́run tó dá gbogbo ọ̀run. Bó ṣe kò sí pílà ń bẹ ó sì gbèrò síbẹ̀. Ó dá ilẹ̀ kò sí pílà ń bẹ ó sì gbèrò síbẹ̀. Ó fún àwọn odò ńláńlá ní ààlà rẹ̀ láti má ya wọnú ìlú. Tírú òkun gbogbo tó kún bá gbà kọjá tó bá lè ya, níjọ́ yẹn ni gbogbo ayé ó parun torí yóò gba gbogbo ayé lọ. Tó nítorí náà Ọlọ́run yìí ni à ń sọ nípa rẹ̀. Ṣùgbọ́n bí ẹ bá wo bí àwọn èèyàn ṣe ń sìn àti bí wọ́n ṣe ń bọlá fún, ó jẹ́ ohun tí ó jọni lójú tó sì bá ń lẹ́rù púpọ̀ pé bóyá a dá Ọlọ́run tí à ń sọ nípa rẹ̀ yìí mọ̀. Ọlọ́run tó ní gbogbo agbára lọ́wọ́, tó ní gbogbo ipá, tó lè ṣe ohun gbogbo, inú gbogbo lè pa, ó lè jí. Ṣùgbọ́n bí a ṣe ń bọlá fún, tá a bá fi compare Ọlọ́run igi tí a fi ọwọ́ gbẹ́, Ọlọ́run irin tí a jó pẹ̀lú náà wẹ́dà àbí sudẹ́, Ọlọ́run tí a fi amọ̀ àti sìmọ́ mọ́. Tí a bá wo bá ṣe ń bọlá fún Ọlọ́run yìí àti àwọn Ọlọ́run kéékèèké wọ̀nyí tí a tọwọ́ èèyàn dá, Ọlọ́run tá ò dá tó dá ohun gbogbo, Ọlọ́run tá ò mọ̀ tó mọ ohun gbogbo. Ó mọ ọjọ́ tá a bí wa, ó mọ ọjọ́ tí ibi tá a dé lónìí, ó sì mọ tí a mọ̀, ó sì mọ ọ̀la wa. Àná la mọ̀, òní gan tí ọlẹ́rọ̀ tí sọ àmọ́ ọ̀la tá àti ẹ̀ tí ìmọ̀ pẹ̀lú tó mọ̀ pàápàá, Ọlọ́run mọ gbogbo rẹ̀. Ọlọ́run yẹn là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ìwé mọ́sánú Ábákúkù orí 2 ẹsẹ̀ 20, Habakkuk chapter 2 verse 20. Ó ní Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ mímọ́, jẹ́ kí gbogbo ayé parọ́rọ́ níwájú rẹ̀. Ṣé bẹ́ẹ̀lì tí wàá ṣàlàyé pa Ọlọ́run yìí, ṣé bẹ́ẹ̀ lọ wá rí pé Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀? Tó bá wà nínú tẹ́ḿpìlì rẹ̀, ṣé gbogbo ayé ń parọ́rọ́ níwájú rẹ̀? Psalm 19 verses 1. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run àti òfurufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run àti òfurufú, àwọn nǹkan tó lẹ́mìí àti nǹkan tí ò lẹ́mìí, ẹja ni o, igi ni o, ẹranko ni o, èèyàn ni o, àwọn tó dá sójú ọ̀run, àwọn áńgẹ́lì, àwọn èèyàn, gbogbo wọn pátápátá wọ́n ń fògo forúkọ Olúwa. Ọlọ́run yẹn ni mo sọ nípa rẹ̀. Tá a bá wà mọ Ọlọ́run yẹn, kí làwọn nǹkan tó yẹ ká máa ṣe? Ó yẹ ká mọ̀ yìí pé ìgbọràn yẹ sí Ọlọ́run yẹn. Nígbà bá mọ̀, nínú àwọn tá a fi máa bọlá fún onígbọràn. Ẹni tẹ́ ẹ bá fẹ́ràn tẹ́ ẹ bọlá fún, ní tó fi hàn pa bọlá fẹ́ nìkan ni pé à ń gbọ́ràn sí lẹ́nu. Ìwé Deuteronomy orí 5 ẹsẹ̀ 23. Deuteronomy chapter 5 verses 33. Ó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀. Ní tó béèrè lọ́wọ́ wa ó ní gbọ́ràn. Ohun tó ń wá lọ́wọ́ wa ó ní gbọ́ràn sí àṣẹ sí òfin rẹ̀. Ẹ̀yin yẹn Ọlọ́run. Tó bá jẹ́ pé àwa tá la mọ Ọlọ́run tòótọ́, lọ́jọ́ pé bá a ti la mọ̀ yẹn ní ìgbọ́ràn wa sì pé bẹ́ẹ̀. Sẹ́mi pa yóò ní burú tó báyìí. Kẹ́mọ̀ pé ìgbé àdúrà gan ò ní pọ̀ tó báyìí. A kàn pọ̀ Ọlọ́run wẹ́rẹ́ yóò ṣe wẹ́rẹ́ ni. Bẹ́ẹ̀ ìgbọ́ràn dà tá a bá la fẹ́ràn rẹ̀, ìgbọ́ràn dà tá a bá la bọlá fún. Ọmọ tó bá lóun bọlá fún bí ìgbọ́ràn dà sóbi ọ̀hún lẹ́nu. Ọkọ tó lóun gbọ́ràn sí aya tó lóun gbọ́ràn sẹ́kọ̀ọ́, kí ìgbọ́ràn dà sí àṣẹ Ọlọ́run. Tá a bá la fẹ́ àmọ́ Ọlọ́run yìí, ìgbọ́ràn gbọ́dọ̀ ṣáájú. Dẹ́kun kan ní abẹ́lábẹ́ ìsìn àti ìsìn wa. Ìwé mọ́ sọ fún àwọn Róòmù orí 12 ẹsẹ̀ 1. Ó ní àmì ń rọ̀ yín ará kí ẹ fi ara fún Ọlọ́run lé ẹbọ ààyè ní mímọ́ ìtẹ́wọ́gbà tí ṣe iṣẹ́ ìsìn wa tó tọ̀nà. Kò ní ká ṣe paradà láti di tó ní ìrònú wa, ká má ṣe paradà láti darapọ̀ mọ́ ayé yìí. Ní irú Róòmù orí 12 sọ fún wa, bá a bá mọ Ọlọ́run yẹn, bó la ṣe ń sìn nínú ọkàn, nínú ẹ̀mí àtara wa. Nígbà bá wá síwájú rẹ̀,
bó o la ṣe wá. ẹ jẹ́ ká wo bá àti ìsìn lónìí yìí tó fi hàn yìí pé tòótọ́ inú ìsìn wa láfi ìsìn yẹn hàn yìí pé a mọ̀ nígbà tẹ́lẹ̀ mi bá lóun mọ Ọlọ́run ẹ gbà tẹ́ndé wájú rẹ̀ ẹlòmíì tó ẹni tó kẹ́hìndé gangan lọ́tún jẹ́ pé bóyá kókàn ló bí 30 minutes kí sísè parí ọ̀kan apẹ́dé àtọ̀nkanjú lọ. a sì mọ̀ pé tá a bá pẹ́dé náà nísìnyí a lè sún ìsìn wa tiwa nísìnyí bóyá wákàtí kan bóyá ọgbọ̀n ṣẹ́jú la fi pẹ́dé káwá pé àwọn àtún àfi ọgbọ̀n ṣẹ́jú yẹn lé sí i gbogbo nǹkan yìí ó ń fi hàn wípé Ọlọ́run tá a lá ń bọlá fún àmọ́ Ọlọ́run ọ̀hún torí tó bá pẹ́ Ọlọ́run tá a lá mọ̀ là ń sìn bẹ́ẹ̀ eléyìí a rí i pé kò sí ìmọ̀ Ọlọ́run yẹn ò kún tó nǹkan mìíràn ni sísìn ẹlòmíín nínú ìwé Mátíù orí 25 ẹsẹ̀ 40 Mátíù 25 verses 40 nígbà Jésù pòwe tó pòwe nígbà tí ebi ń pa mí ẹ fún mi lóúnjẹ nígbà tó gbẹ mí ẹ fún mi lómi nígbà tó ṣàìsàn ẹ̀bẹ̀ mi wò ó ń sọ ní ẹsẹ̀ gbogbo jẹ́ pé nígbà tí ẹ ti lè ṣe fún kékeré ọ̀kan náà àwọn tí èyí àwọn tèmi yìí ó sọ nínú láàrin kan tí a bá lè fi aago kékeré fáwọn èèyàn fẹ́ nítorí ìjọba Ọlọ́run ẹni sọ̀rọ̀ nínú bá a ṣe ń tìrìtẹ̀ lòmíì ṣe wá sẹ́lòmíì ó fi hàn àmì bá a ṣe ń bọlá fọlọ́run tẹ̀wé bá bẹ́yẹn bá jẹ́ sí ọwọ́ Ọlọ́run sáà ní bẹ̀rù bá sì máa ṣe sí nìyẹn ẹni tá a mọ àlejò onílé o ọmọdé àgbà o ẹni tó lówó ìwé Jákọ́bù gan tiẹ̀ tún sọ fún wa lórí kẹta yẹn ìgbé tá a bá rẹ̀ nìkan tí ó wá sínú ilé ìsìn tí ó torí pé ó wọ góòlù sọ́wọ́ wọ sọ́rùn oko sọ́wọ́ oko sẹ́sẹ̀ oko sọ́rùn táwa bọlá fún táwa wo tálákà kan tá ní wọ́n jókòó ń bẹ̀ yẹn ẹ̀yìn ìsìn tí kẹ̀yìn ẹ̀yìn Ọlọ́run kú fẹ́yìn ó ní sáà gangan àmọ́ fi yàtọ̀ sáà ní ara wa ìyàtọ̀ tá à ń fi sáà ní ara wa lábẹ́ ohun gbogbo yìí tó ń fi hàn bá a ṣe ń tìrìtà ara wa níbi gbogbo yìí ó ń fi hàn ìmọ̀ wa nípa Ọlọ́run tá a la mọ̀ torí ẹni tó bá bọlá fún yàn Ọlọ́run ló bọlá fún tó bá bọlá fún ránṣẹ́ Ọlọ́run ló bọlá fún tá a bá bọlá fún ara wa Ọlọ́run la bọlá fún tá a bá bọlá fún ẹlòmíì ìbáwí tó Ọlọ́run bá àwọn Farisí wí nìyẹn àwọn máa ń bọlá fún wúrà tí wọ́n fi dẹkúrètì ṣọ́ọ̀ṣì ilé tẹ́ḿpìlì gangan tí wọ́n tọ́jú pé ńlọ́wọ́ àgbà wúrà dùn ńkọ́ àwọn ń bọlá fún wọn tí wọ́n kó sórí pẹpẹ gangan tó gbé nǹkan yẹn ró ńkọ́ ẹni Jésù bá wọn wí ní Mátíù 23 so káàrí pé àìdá Ọlọ́run mọ̀ ńlá fi lè bọlá fún bó ti yẹ nípa ìsìn wa sẹ́lòmíì bá ti ṣe sáyà wa bá ti ṣe sọ́kọ wa bá ti ṣe sóbi wa bá ti ṣe sábà ọmọ wa bí ìjọ ṣe ń ṣe sí oníwàásù oníwàásù ṣe ń ṣe sí ìjọ ó fi hàn bá a bá mọ Ọlọ́run ó mí ó ní bá a ṣe máa ń farahàn níwájú rẹ̀ ẹ jẹ́ ká wọ aṣọ tẹ́lẹ̀ mi wọ̀ lọ ṣọ́ọ̀ṣì ẹ jẹ́ ká wọ aṣọ tẹ́lẹ̀ mi wọ̀ lọ ṣọ́ọ̀ṣì abúkàtì ẹni wò sọ fún yàn gangan aṣọ tá a máa ń wọ̀ lọ lé ijó aṣọ tá a pé báyà àwọn tá a pè ní tá a ní àwọn ọmọ Ọlọ́run àwọn tá a ní aṣẹ́wó ni tá a ní wọn ọmọ Ọlọ́run tí a lè wọ̀ tẹ́lẹ̀ mi wọ̀ lọ sọ́jà ilẹ̀ olómìnira wọ̀ wá síwájú Ọlọ́run aṣọ tí ó bò owó wa aṣọ tó fi owó wa hàn ní a bá fẹ́ ṣègbéyàwó ẹ jẹ́ ká wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ayára obìnrin tá à ń rí níta nínú ilé Ọlọ́run náà sì lélẹ́yìí bá a ṣe ń àpíà níwájú ọ̀rọ̀ ilé dàbẹ́ ni pé ó kọ́ ẹlòmíì lẹ́jà ó lè mọ̀ sí dédé pẹ̀lú ẹlòmíì ṣùgbọ́n tá a bá láti kíyèsí ṣé bí Ọlọ́run ti yẹ ká bọlá fún lélẹ́yìí tá a bá farahàn níwájú rẹ̀ ohun pàtàkì míì náà tún ni àwọn kan tí àwọn tó fẹ́ ká mọ̀ nínú ìwé Málákì orí kìíní ẹsẹ̀ 6 nígbà tá a bá ń fún Ọlọ́run ní nǹkan wa ní ẹ bá wo bí Anania àti Safira ti farahàn níwájú Olúwa olójẹ́bàjẹ́ fún wọn olójẹ́ kí wọ́n parun bí wọ́n ti farahàn níwájú Olúwa ọkọ àtaya pẹ̀lú àgàbàgebè pẹ̀lú ẹ̀tàn ẹ jẹ́ ká wá wo òṣìṣẹ́ lónìí ẹlòmíì tún lé boyfriend rẹ̀ níbẹ̀ ló ti wá gbà wá sí kwaya ẹlòmíì tún lé àlè níbẹ̀ náà ló ti wá máa lùlù ló ti wá máa tẹ dùrù gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá ń ṣe ó fi hàn pé ń tòótọ́ àdá apẹ́pẹ́ tá à ń bẹ̀wò pẹpẹ Ọlọ́run tí a kàn mọ̀ ni bí máa wá nípa Ọlọ́run kò jinlẹ̀ tábà tiẹ̀ mọ̀ rárá níparí ẹ jẹ́ ká wo tá à ń fún Ọlọ́run nínú ẹ̀bùn nínú ìwé Málákì orí kìíní ẹsẹ̀ 6 níbẹ̀ ó ní ọmọ àmọ́ bọlá fún bàbá àti ọmọ ọ̀dọ̀ fún olúwa rẹ̀ ǹjẹ́ bí èmi bá ṣe bàbá ọlá mi dà bí èmi bá sì ṣe olúwa ẹ̀rù mi dà bí lé olúwa àwọn ọmọ ogun wí fún ẹ̀yin àlùfáà tí ń gan orúkọ mi ẹ̀yin sì wípé nínú kílà ṣe ń gan án ó ní ẹ̀yin fi àkàrà ìmọ̀ rúbọ lórí pẹpẹ mi
ẹ̀yin sì wípé nínú kí ni àwa ti sọ ọ́ di àìmọ́ nínú èyí tí ẹ̀yin wípé tábìlì Olúwa di ohun ẹ̀gàn bẹ́ẹ̀ ni bá sì fi èyí tí ojú rẹ̀ fọ́ rúbọ ibi kọ́ ni èyí bí ẹ̀yin bá sì fi amúkùn àti ọlọ́kàn rúbọ ibi kọ́ ni èyí mú tọbalẹ̀ lọ nísinsìnyí nínú rẹ̀ yóò adùn sí ọ tàbí yóò kà ọ́ sí lólu àwọn ogun wí. nítorí náà ẹ jẹ́ ká wò báwọn yẹn bá fẹ́ tẹ́ bá rí ọrẹ tẹ́lómi mú wa lọ síwájú Ọlọ́run ọrẹ táwọn ìyá ọjà ti kọ táwọn bàbá lọ́jà ti kọ ọrẹ tí àwọn tí ń lọ ẹ̀rọ àwọn tí ń ta àwọn tí ń ta iyọ̀ tí wọ́n ti kọ àwọn owó tó ti gbó bí tẹ ikú lẹ́nu náà lọ wọ́n kàn yẹ nígbà tí a bá fẹ́ ra gan wọ́n kàn ra ródódó báyìí wọ́n kàn jù sínú ọrẹ bí ìgbà tí yẹn fara owó mọ̀ yẹn lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí níta bá fẹ́ fọ́lọ́run ẹ jẹ́ kí ọlá ó wà níbẹ̀ kí ọ̀wọ̀ ó wà níbẹ̀ ìjọba mọ̀ pé ó fún o àwọn kan tiẹ̀ tún ní pé tí wọ́n fẹ́ fọ́lọ́run gan sí tinútinú wọn ni láwọ̀pọ̀lọpọ̀ pa àwọn ń dáwó àwọn ń dáadáa mẹ́wàá àwọn ń dọ́rẹ̀ àwọn ò rí pa rẹ̀ ọ̀nà wo la fẹ́ rí ipa nígbà tó yẹ pé bá a ṣe pìrìsẹ́ǹtì ara wa gan kò sí ọlá ńbẹ̀ níta fọ́lọ́run gan kò sí ọ̀wọ̀ níbẹ̀ nítorí náà ara ní Olúwa bí a ṣe ń parí ẹ̀kọ́ sí Ọlọ́run àìmọ̀ lónìí bí a bá ń súnmọ́ pẹpẹ Ọlọ́run tá a máa lọ síwájú rẹ̀ ẹ jẹ́ ká máa kíyèsí àwọn nǹkan wọ̀nyí ká lè bá a rí ayọ̀ àti inú dídùn nínú sísìn ká jẹ́ lè bá a rí ipa tí Ọlọ́run ọ̀run máa ń fún àwọn tó sìn bí ṣe máa ń bùn wọn nínú tó máa ń tún wọn nínú tó máa ń bẹ̀ wọn tó máa ń bá wọn bẹ̀ wọn wò Ọlọ́run ọ̀run kó bẹ́ẹ̀ nìkan wá wò kó bẹ́ẹ̀ nìkan wá pàdé lórúkọ ńlá Jésù Kristi Olúwa wa wòlíì òkúta nìjíríà máa lẹ́tẹ̀ ń gbóhùn rẹ̀ tí a tún fi máa wo ìfojúsọ́nà fún ẹ̀kọ́ mi tí ó mú tọ́ wa wá àkú ìfojúsọ́nà Ọlọ́run bùkún wa lórúkọ Jésù Olúwa wa àmín.